Bibotoboto sọnù mi. Matite, epe kan te kan. Bẹ̀lẹ̀ ṣe máa tẹ́ mẹ́ gbóyọ̀rọ̀ bọ̀ wẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ngẹ̀. Láfẹ́ dúró náà. Ṣé èsì? Mo mọ̀ láàlá kan mọ̀ ni. Ẹja mọ̀ lọ. Ara ẹja sọ báyìí. Ìgbà mò ń gbọ́ mọ ṣàlàyé ìgbà. Lójú àlá èèyàn kan wí òun fẹ́ mú mi lọ sí Amẹ́ríkà. Ṣùgbọ́n ẹni wọn á wí kún wá èèyàn kan yìí mo fẹ́ràn yìí mo lè mú dání. Mo á ronú. Èmi lọ tí a ronú sí níbẹ̀, èmi náà lọ́ọ́ mú dání. Ẹ̀yin náà mo mú. Mo mọ̀ wélé riri ọmọ ní ìgbà yá bí ọba ẹ̀ ọlùtó ọjọ́ mẹ́ta àti wákàtí mẹ́ta nítorí ìwé ọdún wọ́n mo ti rò pé wí ọ̀dájú ọmọ lọ yà tẹ́lẹ̀ náà bá wí eriri lọ kò wọlé. Èmi àtẹni bá wá sọ̀dọ̀ yín nípa mo ṣe ní surprise. Ṣé ọ̀ka ni ẹni? Ìgbà yẹn sọ̀rọ̀ báyìí lè bá wí ẹ̀ lọ ẹ̀wí ẹ̀ lọ sí Amẹ́ríkà. Nígbà yẹn pè mọ́ sí mi èsì á wí èmi lọ sí Amẹ́ríkà. Èmi náà wí bá lójú àlá ní ọba wí ìgbà yẹn kúkú ti lọ kí ọkùnkùn kó 70 million. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ wọ́n ṣe adẹ́rùbà mi owó náà lákòókò wá lọ bìyà wọn. Lẹ́bàá tí wí ẹ̀fẹ́ 70 million o. Èmi á ní wọ́n fẹ́ jẹun. Ẹ̀wí kan kó iṣu gàrí èlùbọ́ pẹ̀lú owó ìyá ìmọ̀ mú ṣe bẹ̀ sí ẹ lè já mọ̀ lọ́ba. Lọ́bù ká níbẹ̀ lọ́bù èmi á ló gbẹ̀yìn àlá. Bí mo ṣe tají ìwọ. Ọ̀tají èmi ni mo rò wí nǹkan ṣe ọ̀ọ́tún àlá ńlá. Ó sì gbádùn fídíò yìí o. Ó yá jọ bá a sí ẹ̀rẹ̀ sì rí wí ọ kílíkì lórí líǹkì yóò ń bẹ lórí fídíò yìí. Subscribe sí YouTube wa @Baba Igbomina.